ló ń kí ọba. Ọlọ́run ọba ní finijóye ipa kọ́ agbára kọ́ la fi dádé Olódùmarè ní gbéni dépò ọlá ẹwọ ìrùkẹ̀rẹ̀ bó ṣe wuyì lọ́wọ́ ọba Ghandi adéṣerẹ́gì orí ọmọ òrùmọgẹ̀gẹ̀ ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án 2023 àkókò ìdùnnú ló jí wa ní Ilé Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Àfọlábí ọlá òrùmọgẹ̀gẹ̀ di tọ́ gba ìwé àkókò àwọn afọbajẹ́ ṣètùtù ìrọ̀ orí ìtẹ̀sán gbàlejò ọba ológo ọdún méjì pé lórí ìtẹ́ kábíyèsí His Imperial Majesty ọba Ghandi Àfọlábí ọláoyè òrùmọgẹ̀gẹ̀ di tọ́ ẹ kú oríire o àwọn ará ìṣáájú ò padà ìgbàgbọ́ yín nínú Ọlọ́run kò sì dójú tì yín. kábíyèsí o Chief Dr. AVM JB Adigun retired akọgun ti gbogbo Ilé Ògbómọ̀ṣọ́ pẹ̀lú aya mi ìyá akọgun Mrs. Helen Adigun ló ń kí ọba. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí ẹnjìníà ọ̀sùnmọ́ tòsí ètí ń pariwo yìí ó yé mi tó adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ògbómọ̀ṣọ́ la wà ó ń lè tó tẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ orúkọ mi ni Sọjí Abíọ́jẹ́là pẹ̀lú yín lórí ètò yìí ẹ jẹ́ kí n máa kí bá mi Chief Dr. AVM JB Adigun retired akọgun ti gbogbo Ilé Ògbómọ̀ṣọ́ mo kí yín bá mi o ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ àwọn náà ṣe agbátẹrù tó fún ètò tí ẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ àwọn ni wọ́n sì ń kí kábíyèsí níbi tí mo gbà wọlé òun ọ̀la ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án àwọn ó pé ọdún méjì kábíyèsí ọba Ghandi ó pé ọdún méjì gẹ́rẹ́gẹ́ lórí ìtẹ̀sẹ̀ ń báyé mo kí SK Àrẹ̀mọ Olúṣẹ́gun Kútì mo kí ọ ọjọ́ kẹta oṣù tí a wà yìí onísọjọ́ òbí ó fi kòkò sẹ́nà fún ẹgbẹ́jẹ Àrẹ̀mọ Olúṣẹ́gun Kútì ẹ kú ọjọ́ òbí o àyàngbájọ́ pé mi ò ṣe ń gan o ọjọ́ kìíní oṣù kẹsàn-án ètò oṣù kẹjọ o ọjọ́ kìíní oṣù kẹsàn-án bámi Adégbóyèga Pọ́nlé ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ bámi Àrẹ̀mú Olúṣẹ́gun Kútì ọjọ́ kẹta oṣù kẹsàn-án bámi Bello Ismail Adéwùmí ọjọ́ kẹta oṣù kẹsàn-án lọ́jọ́ bíi tiwọn náà ẹ ṣeun o iwájúwájú ni a mọ̀ lọ o mọ́mí Helen mo kí yín ẹ ṣeun o tọ́ ẹ jẹ́ kí n rìn báyìí iṣẹ́ kan ń bẹ wájú wa ṣùgbọ́n ẹ dákun ẹ jẹ́ kọ́kọ́ ṣe eléyìí báyìí náà kékeré ọdẹ súnmọ́ tòsí ń bí báyìí ọ̀la ni ó pé ọdún méjì gbáko tí òrùmọgẹ̀gẹ̀ gba ìwé àkókò bẹ́ẹ̀ ni wọ́n gbé igbá kọjá lórí ọba sì di ọba nítòótọ́ ọba wọ ìpẹ̀bí ọba sì jáde nípẹ̀bí a sì kí wọn kórìíre báńkì ọba Ghandi ní orúkọ akọgun ó yá o. tọ àdúpẹ́ kábíyèsí ọba Ògbómọ̀ṣọ́ àdúpẹ́ dúdú yẹmí àdúpẹ́ dúdú yẹmí ọkùnrin gbàngbàngbàn bí ẹni ìran kan orí onílé olórí àga bàbá rẹ̀ àtẹ̀pẹ́ lọ́mẹsẹ̀ ẹ̀ẹ́tẹ̀nà ó pé ọdún méjì gẹ́rẹ́gẹ́ lórí àga àwọn bàbá ẹ̀yìn kò ní páyín lórí ọba òní jọ́wọ́ yín lọ́rùn àdúpẹ́ dúdú bí ewúrẹ́ mo dúpẹ́ ọkọ ìyá mi ẹ̀ lì ìyá ńkọ́ ara màmá lè àbí wálé ṣèkúnlẹ̀ múmúrin dúró gbogbo ntẹ́ ẹ bá gbórí àga àfọwọ́sí ọba òní jẹ́ ó yí dànù ẹ ti ní owó lọ́wọ́ Ọlọ́run ọba òní jẹ́ ọ̀tán ẹ̀kọ́ lé ọba mi ìmọ̀ràn òní jẹ́ talẹ́ náà ń gbàǹjo tọmọtọmọ ojú ti gbogbo kẹ́ni má ní ọ̀dàlẹ̀ rẹ oníjàmbá gbogbo aláwì ìyànnu àdúpẹ́ àṣẹ bẹ́ẹ̀ ni bá a bá pẹ́lú olóyè ẹ̀ ní gbogbo àwọn èèyàn tí ń bá ní ìdìtẹ̀ wọn àṣìdọ̀ rẹ ni wọn àṣì mọ́ dìmúlẹ̀ àdúpẹ́ gbogbo wọn pátápátá ni ó padà wá dìmúlẹ̀ ẹnu tí ìgbín báyé bórìṣà ní fi lọlẹ̀ ńlẹ̀ ńwájú rẹ àdúpẹ́ ọba Ògbómọ̀ṣọ́ mo dúpẹ́ wájúwájú lẹ̀ mọ́ lọ́ba mi àdìgún ọba wò ní jẹ́ àdèrò ẹ̀yìn bẹ́ẹ̀mi bá ń gbalẹ̀ àwọn bàbá mi lọ́wọ́ máa lé wa àtàndá ọláwòye ìdíjà òrùmọ gẹ́gẹ́ apáṣá gbogbo ara lómúlómú ọmọ kélébé àrí àsopọ̀ sẹ́ńdẹ́ abajà ẹ ṣé mo dúpẹ́ ṣìkúnlẹ̀ múmúrin dúró gbọ́ bá tún di ní àmọ́dún orí ó jẹ́ àjọ bára wa ní tìbítì ràn nítòwó tọmọ ta ẹ̀kú gbẹrẹgbẹrẹ nílọ́ba mi àgbà àti bàárí àwọn wa àti gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti gbogbo ládéládé àti gbogbo lọ́ba àti gbogbo èèyàn ọ̀tọ̀nkùlù èèyàn tí ń bẹ kárí orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ yìí pátá jẹ́kọ́ọ̀bù abọ́lájí àdìgún mo dúpẹ́
ẹ ṣeun àṣírí yín ò ní tú ọlọ́run ọba ò ní bàtẹ́ jẹ́ mọ́ gbogbo yín lọ́wọ́ láíláí akọ̀kọ̀ fún gbogbo Ògbómọ̀ṣọ́ nílé ni lóko lódò lẹ́yìn odi bàbá olóyè tó pọ̀ rẹ̀ bàbá mi ti ń joyè ìbọn ńjọ́ tọ́tọ́ pẹ́ òun ló lórí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ODDA nílé ni lóko lódò lẹ́yìn odi ọlọ́run ọba mi Èdùmàrè ò ní jẹ́ ọ̀fọ́ dálẹ̀ fọ́ dàgìrì yòó tó rí dàjẹ́ ìṣọba mi Èdùmàrè ò ní jẹ́ sàkúrẹ́ lẹ́yìn gbèsè Abọ́lájí àṣírí rẹ̀ ò ní tùbí ń bá ń gborílẹ̀ àwọn bàbá yín lọ alápá àmọ́jọra nù ẹ̀yin ọmọ alápá àmọ́jọra ọmọ onígbò lẹ́mọ́lẹ́mọ́ nìyín ọmọ onígbò lẹ́mọ́ ẹ̀yin lọ́mọ bígbó ọ̀bá ni ẹ̀ má ọmọ akínlejò ọ̀jẹ̀ lọ́mọ àbíjọ bàjẹ́ ọmọ méjò wọn a sì mọ jábì ọmọ ọ̀ká nìyín abara tẹ́rẹ́ ọmọ nìní nìkan kọ́ ló sùn lẹ́jọ́ mo dégbò mọ̀ bá fọn bí erin ọmọ ẹni ẹjọ́ nìyín ọmọ èjì aṣọ èyí tó tó lóde ọ̀kín wá ń jọ sí bẹ́ẹ̀ ni bá ń bá rebirebi bá bá rebirebi àmọ́ tọrọ aṣọ lọ kò sẹ́niyàn tí ó tọrọ aṣọ wọ̀ lọ́wọ́ àwọn bàbẹ́ yín ẹnì kò ní wọ́n ṣe jó ṣùgbọ́n báyìí lára ẹ̀yìn ó lè kò nílé ṣàkọ̀tì ara afọlábàmọ́ lẹ́ àtẹ ẹ̀pẹ́ lọ́mẹsẹ̀ ẹ̀ẹ́dẹ̀nà Ògbómọ̀ṣọ́ gbogbo wa là ń kí gbogbo wa là ń yìn àkú àfọwọ́sowọ́pọ̀ sáàkú àjọṣe ọba mi níjọba tí ọlọ́run ọba níjẹ́ òkú wa nílùú láíláí ọdọọdún là rórógbó ọdọọdún ni wọ́n rí ọmọ òbí lórí àtẹ bọ̀bá tún di ní àwọn ọdún orí ó jáde ọba ara wa ní jìbìtì náà nítorí ọmọ ta ikú gbẹrẹgbẹrẹ tí bá rí àwọn ìwà. àdúpẹ́ tọ́ kábíyèsí akínyìn o a kú àjọyọ̀ ọdún méjì lórí ìtẹ́ ìṣẹ̀ǹbáyé sọ̀hún ṣe ẹ kú rìn sí ààfin ńlá ààfin àkọ́kọ́ ní Nàìjíríà ilé ààrẹ nu ẹ ṣeun o bá mi alẹ̀ ẹ kú rìn mọ́ mi ìyálóde ẹ kú rìn bá mi àárẹ̀ àgò mo kí yín ẹ ṣe gan ni ẹ kú rìn o tọ́ ẹ jẹ́ ká wá rìn báyìí iṣẹ́ kan ń bọ̀ lọ́túnla tí mo ti ń kéde mo ti ń pariwo rẹ̀ bẹ́ẹ̀ ni àlejò mi ń bẹ ní agbára àfojú kanra ṣùgbọ́n àríra adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o Ògbómọ̀ṣọ́ ń dàgbà ó ń tẹ̀síwájú Ògbómọ̀ṣọ́ ń dùn Ògbómọ̀ṣọ́ ń dùn hello ẹ káalẹ́ o bá mi ẹ káalẹ́ o ẹ káalẹ́ ń bẹ̀. inú wa ń dùn níbi táwa ń bì yìí o nínú stúdíò ń bì yìí. àwa ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. adúpẹ́ ayọ̀ náà yóò kárí gbogbo wa. mọ tí ni wọ́n fi ń dùn ni bá mi. ẹ jẹ́ àgbúrò. ọ̀la ní kábíyèsí bá mi Gandhi ó pé ọdún méjì lórí tẹ̀sẹ̀ǹbáyé. bẹ́ẹ̀ni ẹ bá ń kí wọn. kábíyèsí mo yí ká ọ̀tún mo yí ká òsì o. wọ́n ń gbọ́ yín lé o. mo wọlé forí adé o. ìlú ọba aláṣẹ. ẹ̀gbọ́n táwọn lọ́rin kọ ní ìgbà tí Sùlùgàmbàrí jọba ni. ẹ yẹ ẹ kó fún wa. nígbà táwọn kan bínú pé Sùlùgàmbàrí jọba láyé jọ next 75 or so. àwọn Ìlọrin wá gbé orin wọn ní àwọn tó ń ṣe kọ́ńtà dígbọ́n àwọn owó tí wọ́n mú wọ́n ti fẹ́ lọ bí afẹ́fẹ́ ẹ mọ̀mọ́ ìjọba ó bínú ìbínú ọba ò dáa èèyàn tó bá sọ bá ní ohun tó bá ìbínú ṣe kò sí yàtọ̀ tó wà níbẹ̀ yẹn níṣẹ̀yàṣẹ̀ bàbá. ẹni sẹ̀yà sí bàbá. orí táwọn lọ́rin kọnu nígbà tí àwọn èèyàn tí àwọn kan tó ń gbé mú sí Sùlùgàmbàrí nígbà tó jọba ní àwa wà ìkéde pé wọ́n pàtẹ ẹ̀ fáwa èrò wọ́n ní ẹni tó àwọn tó ń ṣe kọ́ńtà dígbọ́n àwọn owó ti wó wọn wọ́n ti fẹ́ lọ bí afẹ́fẹ́ ẹ mọ̀mọ́ ìjọba ó bínú ìbínú ọba ò dáa èèyàn tó bá sọ bá ní ìhùn tó bá ìbínú ṣe kò sí yàtọ̀ tó wà níbẹ̀ yẹn níṣẹ̀yàṣẹ̀ bàbá. níṣẹ̀yàṣẹ̀ bàbá. ó ṣe ìyá rẹ̀ ó ṣe bàbá rẹ̀. kò sí yàtọ̀ tó wà nú ẹ̀. ẹ ṣeun. kò sí yàtọ̀. tọ́ ẹ ṣe àdúpẹ́ o orúkọ yín afẹ́kẹ́ ẹ dá orúkọ yín fún wa bá mi. orúkọ tèmi ni ọ̀jọ̀gbọ́n Olúwaṣẹ́gun Ajíbóyè. ọ̀jọ̀gbọ́n Olúwaṣẹ́gun Ajíbóyè. bí a bá kà ní ení èjì ọ̀kan lára àwọn òpómúlérò Ògbómọ̀ṣọ́ nìyí ṣé bẹ́ẹ̀ ni. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ń tá a bá jẹ́ lónìí Ògbómọ̀ṣọ́ náà ló gbé wa débẹ̀. adúpẹ́. kò sí nǹkan míì adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. adúpẹ́ ni. tọ́ ipò wo lọ́lọ́run fi yín sí láàfin wa pẹ̀lú bá a ṣe ń bá a lọ ní 25 years agenda yìí. adúpẹ́ torí pé ńgbà tí kábíyèsí rò
bóyá wọ́n wo ipa tí mo ti ń tọ̀ bọ̀ látẹ̀yìn àti pé bóyá bí ọ̀jọ̀gbọ́n nínú ètò ẹ̀kọ́ ni mí so kábíyèsí gbé oríṣiríṣi àwọn ìgbìmọ̀ kalẹ̀ ẹ rí i pé ọba tó létò lọ́ba tá a ní ó gbé oríṣiríṣi àwọn ìgbìmọ̀ kalẹ̀ ìgbìmọ̀ tó wà fún ètò ìlera wà ìgbìmọ̀ tó wà fún ẹ̀rọ ayélujára wà wọ́n wá gbé ìgbìmọ̀ kalẹ̀ lórí ètò ẹ̀kọ́ wọ́n wá ní pé kí n ṣe adarí ìgbìmọ̀ náà kí n ṣe gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ ibẹ̀ ni mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí tó sì jẹ́ pé lára àwọn tá à ń pètèpèrò ní agbára Ọlọ́run pé yóò bọ́ sí ẹni pé ní ọjọ́ ìṣẹ́gun tó ń bọ̀ yìí ní gbogbo Ògbómọ̀ṣọ́ pé ọ̀túnla Ògbómọ̀ṣọ́ pé Ògbómọ̀ṣọ́ ni mo sọ pé Ògbómọ̀ṣọ́ pé jọ ni wọ́n pe àpérò ńlá lórí ètò ẹ̀kọ́ ńbo la ti ń bọ̀ ńbo la bá dé ńbo la sì ń lọ kí ni àfojúsùn wa pétò ẹ̀kọ́ àwọn ọmọ wa nílẹ̀ Ògbómọ̀ṣọ́ nílẹ̀ Ògbómọ̀ṣọ́ ni mo sọ ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ etí kábíyèsí rò nítorí wọ́n ti ní kí a jẹ alága nìyẹn. nítorí wọ́n fi ní kẹ́yìn jẹ alága nù lórí ètò ẹ̀kọ́. ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ wọ́n fi wá ṣe alága ẹ̀. ẹ dákun ṣé mo tiẹ̀ lè mọ̀ yín díẹ̀ bí àṣàyàn olóyìnbó wa ní can we meet you ṣá lè mọ̀ yín díẹ̀ aráàlú fẹ́ mọ̀ yín díẹ̀ pàápàá nípa ètò ẹ̀kọ́. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe rí èmi nígbà tí wọ́n bí mi tí a bá máa sọ lé ní èjì àdúpẹ́ pé àti àwa náà ti kọjá ọmọ bíi 60 ọdún díẹ̀ sẹ́yìn. àdúpẹ́. a ti kọjá 60 ọdún díẹ̀ sẹ́yìn. a bí mi ní ìlú Lágbẹ̀dù Orílé. tó ní ìsìn wọn nígbà tí wọ́n pín local government 1991 wọ́n pín sí gbogbo Olúwa. ṣùgbọ́n kí wọ́n tó pín local government ẹyọ kankan ló wà nílẹ̀ Ògbómọ̀ṣọ́. that's Ògbómọ̀ṣọ́ local government nìkan la mọ̀ ẹyọ kan ni wá kò pé méjì so nígbà tí wọ́n bí àwa Ògbómọ̀ṣọ́ local government náà bí àwa sí wọn bí àwa sí Ògbólúwa wọn bí wa sí any other place so Ògbómọ̀ṣọ́ local government náà bí wa sí nítorí náà a lọ sílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ láti ibi Lágbẹ̀dù àtúngbéra àwa lọ parí ẹ̀ ní Adó-Odò ní ìpínlẹ̀ Ògùn ìgbà tó yá a tún padà wálé àwa sí Baptist Grammar School Àjáwà ibẹ̀ láti ka secondary school ní Àjáwà wábì ibẹ̀ láti ṣe secondary school ó dàgbà a wà lára àwọn second set ti Baptist Grammar School Àjáwà nígbà tó mo kú òun wọ́n kọ̀ rò pé àbí kí n lọ bí iṣẹ́ ológun ni mo gba fọ́ọ̀mù àwọn kíní NDA ṣùgbọ́n bọ̀ ya mo padà mo ní ẹ jẹ́ wọn lọ ṣe levels mi ò jèrè mo bá lọ sí grammar school ibẹ̀ ni mo ti ṣe Ògbómọ̀ṣọ́ grammar school ibẹ̀ ni mo ti ṣe HSC nígbà mo parí ní HSC mo gbéra ó di University Ìbàdàn mo kọ́ parí ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ mo ṣẹlẹ̀ kejì nílẹ̀ náà mo tún ṣẹlẹ̀ kẹta nígbà tó sì yá tó ti nígbà tá a parí PhD wa tá ní ọdún bíi ó mà ti rẹ pé 29 years tá a ti ṣe PhD ọ̀hún náà sẹ́yìn rí 1996 láti ní PhD ọ̀hún nígbà tó yá àtúbẹ̀rẹ̀ wọ́n tún pè wá ní ọdún kejì wọ́n ní ká bẹ̀rẹ̀ láti máa kọ́ ọmọ ní University Ìbàdàn náà so láti gbà yẹn láti wà University Ìbàdàn 1997 láti wà bẹ́ẹ̀ tó jẹ́ pé títí dòní a di professor níbẹ̀ náà a ti tún lọ sóhun orílẹ̀-èdè míì láti lọ kọ́ àwọn ọmọ a ti lọ síbi irú Botswana alọ́dún mẹ́rin bẹ́ẹ̀ náà ká tún tó padà wálé nígbà tó di ọdún 2015 ní ààrẹ Buhari ló ní pé ká wá sàbújá pé káwa náà bá wọn ṣe ìjọba láti wà nípa ètò ẹ̀kọ́ ẹ̀ẹ́dẹ̀ la wà ní Teachers Selection Council of Nigeria gẹ́gẹ́ bí akọ̀wé àgbà àti alábòjútó Teachers Selection láti ọdún 2015 tó fi dọ́dún tó kọjá 2024 ọdún mẹ́jọ máa ń mọ lò mẹ́ ọdún mẹ́jọ nílé ìjọba ọdún mẹ́jọ mo lò mẹ́ nígbà tí mo wá wò pé ọdún mẹ́wàá ìdálera mo ní ọdún mẹ́jọ náà tí nǹkan díẹ̀ tó ní nǹkan ẹjẹ́ á tún lọ mú nǹkan míì ṣe bá a ti padà wálé nù a tún padà sí University Ìbàdàn ibẹ̀ la wà lónìí lágbára Ọlọ́run. tọ́ àpérò lórí ètò ẹ̀kọ́ Ilé Ògbómọ̀ṣọ́ yóò wáyé ní ọ̀túnla ṣé bẹ́ẹ̀ ni bá mi. bẹ́ẹ̀ ni bàbá.
tọ́ọ̀kì ọmọ yín mọ̀ lélẹ́yìí. Nítorí ọlọ́run ti sọ ọ́ di bàbá orí pé bí wọn náà ṣe gbé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yìí ó ṣe gbé ní ètò Ògbómọ̀ṣọ́ la wà tó ń ṣe ní ọjọ́ ìsinmi ọlọ́run ti sọ ọ́ di olórí ní ẹ̀ka kan adúpẹ́ pé ọlọ́run ó ti fi ọ́ sípò yìí. ẹ bá ń kí akọgun o. ètò àpérò ẹ̀kọ́ yìí yóò wáyé ní ọjọ́ Tuesday ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ẹ rí i pé ó ṣe pàtàkì ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án 9/9 ẹni ètò àpérò ètò ẹ̀kọ́ yìí yóò wáyé nílùú Ògbómọ̀ṣọ́. tábà tí ń rò tá ń rò bọ̀ ó dàbí ẹni pé eléyìí yóò jẹ́ ìgbà àkọ́kọ́ nígbòógì yóò jẹ́ ìgbà àkọ́kọ́ nígbòógì. Ògbómọ̀ṣọ́ ti dìde sétò ẹ̀kọ́ sẹ́yìn o mi ò sọ pé wọn ti dìde o torí pé Ògbómọ̀ṣọ́ ló dìde nígbà tó ń kọ́ People's Institute tó di Ògbómọ̀ṣọ́ Grammar School. Ògbómọ̀ṣọ́ ló dìde nígbà àwọn NGO Yorùbá Ògbómọ̀ṣọ́ ló dìde ní 1989 nígbà tá a fẹ́ gba yunifásitì tí wọ́n ṣe fundraising ní town hall ní táǹpé lógúnlọ́lá hall lọ́jà àgbo nígbà 1989 tá a fẹ́ gba LAUTECH Ọ̀yọ́ State University of Science and Tech Ògbómọ̀ṣọ́ dìde nígbà náà so Ògbómọ̀ṣọ́ ti dìde sétò ẹ̀kọ́ ṣùgbọ́n lọ́tẹ̀ èyí ni ó jẹ́ ìgbà àkọ́kọ́ tí ètò àpérò yóò wáyé lórí ètò ẹ̀kọ́ nílẹ̀ Ògbómọ̀ṣọ́. kí ni àfojúsùn àpérò yìí bá mi? ṣe rí bá a ṣe gbé kalẹ̀ nígbà tí kábíyèsí bẹ̀rẹ̀ ẹ rí i pé kábíyèsí ẹni tó nífẹ̀ẹ́ ètò ẹ̀kọ́ wọ́n mọ̀ pé ètò ẹ̀kọ́ ni ọ̀pákùtẹ̀lẹ̀ ìdàgbàsókè ìlúkìlú àbí orílẹ̀-èdè kórílẹ̀-èdè ètò ẹ̀kọ́ ni ọ̀pákùtẹ̀lẹ̀ kò sí orílẹ̀-èdè tó lè gòkè àgbà láì jẹ́ pé ètò ẹ̀kọ́ wọn múnádóko kábíyèsí wá wò pé kí la lè ṣe lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ wọ́n kọ́ ní pé bóyá ká kọ́kọ́ máa print àwọn ṣiṣẹ́ sórí pé a rí pé àwọn ọmọ tí wọ́n bá lọ sílé ìwé omi ò jẹ wọn níwèé tí wọ́n kà wọn tún níwèé àjákọ ìwé àjákọ ẹyọ kan lọ́mọ kan bí ọmọ mi fi ń kọ gbogbo iṣẹ́ tó ń ṣe nílé ìwé kábíyèsí ti ojọkọ ní àpò ara wọn gangan wọ́n ti mú owó jáde wọ́n ti print àtàwọn kan tó tún support kábíyèsí kábíyèsí ti print about 25,000 exercise books ẹgbẹ̀rún lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìwé àjákọ ní kábíyèsí tó kọ́ print lọ́wọ́ ara wọn. wọ́n wá nígbà tó ń gbé àwa náà dìde àwa náà ní kí la lè ṣe àwa wò pé ẹ jẹ́ káwa náà kún kábíyèsí lọ́wọ́ àwa náà tó print àti tún pèsè ìwé àjákọ gẹ́gẹ́ bí ẹgbẹ̀rún lọ́nà méje táwa náà yìí tún print lórí níbi táwọn èèyàn sọ tó ṣèrànlọ́wọ́ fún wa táwa náà ti tún print ẹ̀. ṣùgbọ́n àwa wò pé kò ní da kákàn lọ sílé kákàn lọ léwu láti máa pín ìwé àjákọ. kí ni a lè ṣe ẹgbẹ́ àwọn ibi tètò ẹ̀kọ́ ilẹ̀ Ògbómọ̀ṣọ́ dé dúró torí pé a rí pé àwọn ọmọ oríṣiríṣi nǹkan náà ń ṣe rí ìsìn tẹ́rígbà táwa ń lọ léwu ó yàtọ̀ díẹ̀ èyí táwa ń rí lọ́wọ́lọ́wọ́ yìí ó sì yàtọ̀ ó ń dá omi inú kọ wá pé báwo ni ọjọ́ ọ̀la ètò ẹ̀kọ́ ìlú Ògbómọ̀ṣọ́ yóò ṣe rí ǹjẹ́ ètò ẹ̀kọ́ wa ǹjẹ́ irú ètò ẹ̀kọ́ tó produce irú àwọn kàlílù tó fi ní excellent result láyé ìgbà yẹn tẹ́ ẹ rántí irú ètò ẹ̀kọ́ tó produce irú àwọn Dàpọ̀ Ìṣọ̀lá láyé ìgbà yẹn ẹ rántí gbogbo àwọn ọmọ tí mò ń darúkọ yìí ẹ rántí gbogbo wọn irú ètò ẹ̀kọ́ tó produce irú àwọn yìí ǹjẹ́ nǹkan ọmọ ṣẹlẹ̀ sí báyìí lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Ògbómọ̀ṣọ́ àwa ní pé ká ṣe àpérò wọ́n ní ìsíwò ìkòròwò yóò gún ní gún nítorí ẹ̀ láti gbé ètò àpérò yìí dìde ẹni tó jẹ́ alága ètò àpérò Rẹ̀vẹ̀rẹ̀ndì ní Adébáyọ̀ akíkanjú ẹ̀dá gidi ni nígbà tá a kọ́ bẹ̀rẹ̀ ọ̀jọ̀gbọ́n Ọlágbéró olóko àpilẹ̀kọ bá a ṣe lè ṣe ètò àpérò ọ̀jọ̀gbọ́n Ọlágbéró olóko ṣùgbọ́n nígbà àwọn òsì ní orílẹ̀-èdè mọ́ àwa ní pé kí Rẹ̀vẹ̀rẹ̀ndì Adébáyọ̀ kó jẹ́ alákòóso fún àpérò yìí ẹ sì rí pé iṣẹ́ tí alàgbà yìí ti ṣe iṣẹ́ takuntakun ló ti ṣe bẹ́ẹ̀ ni o mo gbé òṣùbà rẹ̀ bẹ̀dẹ̀ ràbàdà ni mo gbé fún
Rẹ́fẹ́níyì. Adébáyọ̀ bẹ́ẹ̀ ni torí pé èèyàn gidi gbáà ni. So nítorí náà àwa wò pé kí gbogbo wa jọ papọ̀ lọ́jọ́ Tuesday. Kí la lè ṣe sáwọn iléèwé wa? Ǹjẹ́ olùkọ́ni ọ̀rọ̀ olùkọ́ni ọ̀rọ̀ àwọn ọmọ iléèwé ẹni láìpẹ́ láì jìnnà yìí kò tí ì tó bí oṣù méjì sẹ́yìn làwọn ọmọ iléèwé kan wọ́n lọ ń bára wọn jà. Àwọn ọmọ iléèwé náà wà níbi eré àwòdé wọ́n lọ ń gbógun ti àwọn ọmọ iléèwé t'Ògbómọ̀ṣọ́ grammar school tí wọ́n fọ́ glass tí wọ́n fọ́ everything. Mo á ní láti gbé àwọn operation boss dìde láti lọ máa kó wọn níjànú. Nígbà táwọn dàgbà ló pa àwọn òṣèrú èyí. Àwa náà ṣe kíní tiwa díẹ̀ ṣùgbọ́n kò kì í ṣe kí ká lọ máa da iléèwé rú. Ẹ̀rú wà nígbà wọn. ká máa fọ́ gíláàsì iléèwé ká máa ba iléèwé jẹ́. Nítorí náà gbogbo tá à ń rí lọ́wọ́lọ́wọ́ kí ni a lè ṣe sí láti dẹ́kun ẹ̀. Ìdí ní ìtàfi kí ni ipa tí òbí ó kó kí ni ipa tọmọléèwé ó kó kí ni ipa olùkọ́ kí ni ipa ìjọba kí ni ipa aráàlú community responsibility àwa pè ní community partnership for education development. Àjùmọ̀ṣe àgbájọwọ́ wa ní o. Bẹ́ẹ̀ni Yorùbá lágbàjọwọ́ la fi ń sọ̀yà. Àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí. Kò gbẹ́rù dórí. Nítorí náà ńlá fi pé gbogbo wa pé kájọ péjọ papọ̀ lọ́jọ́ Tuesday. Oníṣẹ́ ọwọ́ ni o oníṣòwò ni o kò sí ìjà máa bọ̀ mbẹ̀. Ìtúwọ́ náà bá ní láti sọ máa bọ̀. Wọ́n á gbọ́ tí wọ́n náà fẹ́ sọ. Ọba àmọ́ tajà lọ́jà àgbo tàbọ́jà àràdà lọ wà. Máa bọ̀. Ìwọ náà lọ́jà rẹ̀ lẹ̀ máa bọ̀ sí gbọ̀ngàn Great Hall ní Lautech. Great Hall ní Lautech. Bẹ́ẹ̀ni ní ọjọ́ Tuesday ààbò sì ti wà ètò ààbò ti wà ní pẹrẹu ètò ààbò ti wà fún gbogbo wa kò sí wí kọ́nùkọ́ ọ̀kan tí ó ṣẹlẹ̀ àwa lè mú dáwọn èèyàn lójú pé a ti ṣètò ààbò tó dáa. Nítorí náà gbogbo àwọn èèyàn la pè aráàlú oní gbogbo àwọn ń ta sí ni o gbogbo àwọn ọlọ́pàá wa ni gbogbo yín la pè ó ń bálùkọ́ wá sọ tẹnu ẹ̀ bóò lè ètò ẹ̀kọ́ Ilẹ̀ Ògbómọ̀ṣọ́ bóò ló ṣe lè dàgbàsókè kí gbogbo wa jọ wá kájọ wá sọ tẹnu wa Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́. Àmín o àmín. Aago wo ni ó bẹ̀rẹ̀ náà ní ọ̀túnla? Aago 10 ni ó ti bẹ̀rẹ̀. Aago 10 la bẹ̀rẹ̀. Àwọn ìjọba ti mú wa dá wa lójú pé àwọn náà wà. Ìjọba ń bọ̀ àbí? Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bọ̀. Wọ́n bọ̀. Àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò débẹ̀. Gbogbo àwọn tó wà ń pa ẹ̀ka ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ gbogbo wọn àwọn LI ni o ZI ni o permanent secretary kìnnìkan kò sí gbogbo wọn tí àti gbogbo wọn àwọn principal gbogbo schools wa pátápátá ni wọ́n ń bọ̀. a ti ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn headmasters àti headmistresses ní 2 local governments Ògbómọ̀ṣọ́ North and Ògbómọ̀ṣọ́ South àtọkọ́ ṣèpàdé pẹ̀lú wọn àtọkọ́ ṣèpàdé pẹ̀lú wọn gbogbo wọn ni ó wà ńbẹ̀ lọ́jọ́ Tuesday gbogbo wọn láti pè mo sì mọ̀ dájúdájú wọ́n ti dá lójú pé gbogbo àwọn làwọn ò débẹ̀. Àwọn ọmọléèwé náà wà mẹ́ o. Ẹ ń gbé èèyàn ọmọléèwé. Àwọn náà sọ tẹnu wọn o. Ẹ gbọ́. Àwọn náà wọ́n sọ ibi tí kùdìẹ̀kùdìẹ̀ kù sí o. Bóyá lọ́wọ́ òbí ló kù sí ni o. Àwọn ọmọ náà wọ́n láǹfààní láti wá sọ sí wọn. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe bá mi ẹ ṣe mo dúpẹ́ ẹ tiẹ̀ jẹ́ kó rọ̀ mí lọ́rùn gan torí wípé gbogbo ohun tí n bá béèrè gan òun lẹ ti ṣàlàyé fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ yìí ṣùgbọ́n ẹ mọ̀ tí ì lọ ní odidi ẹ̀yin mọ̀ nígbàkejì alága àbí. Bẹ́ẹ̀ni igbákejì akọgun adélé fálága àtúnṣe adélé fún alága lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí lọ́wọ́lọ́wọ́ yìí pé alága wa akọgun Ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ABM Bọ́lájí Àdìgún retired wọ́n wà ní òkè òkun lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. ẹ̀yin lẹ́ ń délé lọ́wọ́ àdúpẹ́ ẹ ṣeun. àwa là ń délé lọ́wọ́ fún torí pé ẹni àtìkànjú èèyàn ni ní ọ̀sán àìtókì ó tún dá sọ́dọ̀ pàdé wa lọ́sàn-án yìí o ọ̀sán pé torí pé òun wà ní orí ewé tàbí òun ò sí lára pé ó sì dá sọ́dọ̀ pàdé wa lọ́sàn-án yìí. àdúpẹ́ lórí ọ̀rọ̀ owó dídíye. àdúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ lábẹ́ tọ́ àwọn èèyàn fẹ́ béèrè lọ́wọ́ yín o ẹ̀yin tẹ̀ wá nílé 08061998459 láàrin ìṣẹ́jú kan sí méjì péré ẹ dákun ní kankan tẹ́ ẹ bá ní béèrè ṣùgbọ́n gbogbo ẹ̀
ní ọ̀túnla láago 9 ní kẹ́ ẹ ti dé sí Great Hall ní Lautech torí pé èrò ọ̀pọ̀ o àbẹ́rẹ́ ò ní pọ̀ ní bá mi. èrò yọ kọjá bẹ́ẹ̀. yọ kọjá bẹ́ẹ̀ aago 9 9. kó kálukú ti máa tètè dé o. èèyàn kò lè ráyè jókòó má sọ pé torí pé kí ní ìdè kú òlé rẹ. ẹ ṣeun o. ẹ jọ bàbá tí wọ́n ń sọ̀rọ̀ nínú Ògbómọ̀ṣọ́ wọn wà báyìí. ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n bẹ́ẹ̀ ni. wọ́n máa Ògbómọ̀ṣọ́ ni wọ́n wà tí wọ́n ó lè dídí ọ̀tún la. wọ́n ti wà nílé báyìí. wọ́n ti wà nílé. wọ́n è parí lẹ́yìn olórí. alága ìgbìmọ̀ akẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ wọ́n ti wà nílé báyìí. ọ̀dà. ẹ ṣeun. ọmọ Olúwa ni mí. àmọ̀ retí yín. ẹ ṣeun. ó di alága òde sílé. hello. orúkọ yín o. kí ni ìbéèrè yín kankan. ìbéèrè mi ni pé ẹ ti kó wọn ṣe ràn wá lọ́wọ́ àwọn àwé tí àwọn ṣíṣẹ́ ọ̀dún máa ń lò ní wàá fẹ́ ká bá wọn ṣe. a sọ lọ́jọ́ yẹn ṣe gbọ́ sà a sọ ní ọjọ́ òun. kí ni ọlá ọ̀fẹ́ ká ṣe. ní tí wọ́n ń béèrè ni pé ìwé tẹ́gbọ́n lò táàbúrò rí lò wọ́n ní bò láti ṣe sí moníjọ́ a sọ. ọyọ wà lára ń tà sọ àwọn ìpínlẹ̀ kan àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ti gbé gbèsè lórí yẹn tó yẹ pé wọ́n ti sọ pé ìwé lílò gbọ́dọ̀ tó bí ọdún 5. kan tó máa parọ́ rẹ̀ gbogbo ẹ̀ náà lásọ ń jọ. lásọ ṣe ti gbọ́ ìpètò kẹ́yìn rẹ̀ hello oore bete torí náà ẹ jẹ́ àfọkànbalẹ̀ ẹ jẹ́ á wá gbogbo ìbéèrè wa á fààyè lẹ̀ fún wa hello. ẹ káalẹ́ àti dẹ́yìn ẹ̀. àdúpẹ́ kí n béèrè yín. ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ ṣeun. gbogbo ènìyàn gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ ọkùnrin ni obìnrin ni àti olùgbé ìlú Ògbómọ̀ṣọ́ gbogbo wọn la pè pátápátá ẹ jẹ́ gbogbo wa máa bọ̀. ẹ kálẹ̀ orúkọ yín o. ẹ ṣeun dọ̀kí àmọ̀ retí yín. ẹ ṣe àdúpẹ́ o. ẹ ṣeun tọ prọfù ẹ fún wa ní ọ̀rọ̀ ìkádì ilé tó lọ o. àdúpẹ́ ká tó kú òbí a pé gbogbo olórí tẹlẹ́mù gbogbo lọ́balọ́ba gbogbo níjòyè